Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update ti Oriyomi Hamzat la ṣì wà lórí ẹ̀ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń deliberate lọ́tún lọ́sì. Deliberation kan ló tún wáyé tí àwọn èèyàn sọ̀rọ̀ nípa Oriyomi Hamzat àti Queen Naomi wípé bí wọ́n ṣe organize program yẹn wípé wọ́n fún àwọn èèyàn ní proper treatment, pé wọ́n fún àwọn èèyàn ní proper care. Ẹ̀dẹ̀mọ̀ different perspective ni olúkálùkù wa fi máa ń wo ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀, ìhà tó bá kọ sí wa ni àwọn èèyàn máa fi ń judge ẹ̀. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ, àwọn èèyàn deliberate lé lórí. Àwọn kan wọ́n sọ̀rọ̀ wípé nǹkan tí àwọn Alhaji Oriyomi Hamzat ṣe ló kù díẹ̀ káàtó. Ibẹ̀ làwọn kan ti ń sọ̀rọ̀ pé àwọn ìjọba wa gan pé ọ̀nà tí wọ́n ń gbà darí wa pé òun ló jẹ́ kí ebi, kí ìṣẹ́ kó má tán ní orílẹ̀-èdè tí a wà yìí. So àwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gan, àwọn èèyàn comment but à ń rọ ẹ̀yin viewers wa ẹ jọ̀ọ́ lọ́dà comment section yín ẹ má ṣe pèlè anybody. Perspective tí wọ́n fi wò ó bó ṣe ká wọn lára sí ni wọ́n ṣe sọ̀rọ̀ ti wọn yẹn. So ẹ jẹ́ ká play video yìí fún yín kẹ́ listen, kẹ́ gbọ́ nǹkan tí àwọn tí wọ́n deliberate lórí ọ̀rọ̀ yìí, kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ. So and then a fẹ́ jẹ́ kí ẹ fi comment tẹ̀yin náà sí under comment section, opinion tẹ̀yin náà. Arrange ni wọ́n ti rò pé kéèsì yẹn máa fail. Àwọn 7 orders yẹn ó sì kú 3 tán máa arrest. Bá dé Ìbàdàn mọ́ mi ní tẹ́ ẹ̀ bá wà lẹ́nu iṣẹ́ máa pè é, ayé wọn máa bàjẹ́ ni ẹ fi wọ́n lẹ̀. Mo sọ fún yín mo ní kọ́nọ́kọ́nọ́ ti nà ọmọ ẹ̀gá ìbọn ní Naomi ò ní sọ́sẹ́lì ni. Ẹ mọ̀ pé níbẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kó gbogbo ẹ̀yin tẹ́ dákànnù yìí lẹ̀, gbogbo tẹ́ fọwọ́ ojú ọwọ́ yín ṣe ẹ̀ nífẹ̀yìn ọwọ́ dànù. Àwùṣẹ. Téèyàn bá wá rọ aburú sí ọ tó mọ́ ọ lójú tí òye ó mọ́ ọ lásán ojú kò ní fi ríran mọ́ o àdàbí tó bá sálálẹ̀ lóko. Èmi tí mò ń sọ̀rọ̀ fún yín pé kọ́nọ́kọ́nọ́ nọmọ ẹ̀gà mú mọ́ tí mò ń sọ wọn èkó wọn tán. Wọ́n tún wá sọ wípé ebi ló pa wọ́n. Wọ́n ní rìpọ́ọ̀tì tán dìmáàndì fún ló jẹ́ kó place arrest. Mo ní so tí ò bá sẹ́ni tó dìde náà kó má kan irú àwa mẹ̀kúnnù báyìí náà wọn mọ̀ pé káwọn place arrest immediately. Mo ń gbọ́ mi tí confam Oriyomi is among the people that's in detention now. Bẹ́ẹ̀jẹ̀ ń débàdàn máa pè ní máa fi débàdàn máa kúrò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ní ìfẹ́ kí n lọ jókòó bẹ́ẹ̀ tó máa ní ọ̀gá kan tí ì dé ọ̀gá kan ní kinní kan. Ẹ máa gúnlẹ̀ láyọ̀. Mo sọ fún yín mo ní kànákànná na ọmọ ẹ̀gá ṣáàwọ̀ wèrè tó ń sọ̀rọ̀ yẹn wọn ọmọ pẹ́ni tọ́rọ̀ yẹn involve wà ń bí. Tọ́ba mọ̀ ọmọ wọn mẹ́ta náà kó kúrò lé ẹyọ kan wọ́n ti declare ẹyọ kan pé òkú mẹ́ta. Ọmọ mẹ́rin lọmọ wọn tó kó lọbẹ̀ ọmọ wọn. Ẹ máa fi irú ẹ̀gbá gbogbo ẹnikẹ́ni tó bá ní tó ṣẹlẹ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ̀pọ́ọ̀tì irọ́ lórí ọ̀rọ̀ yìí irú àkàngbù sílé ẹnì kankan ní ẹnu mẹ́nu àṣẹ gbogbo tí bá wí láàárọ̀ kùtùkùtù lóru níta jíjì gbogbo ní àṣẹ lọ gbogbo ìwọ ẹnikẹ́ni tó bá ń sọ̀pọ́ọ̀tì ìwà tí ò da ìwà ìbàjẹ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà wàá fi irú àkàngbù sí ẹ. Wọ́n kí òun náà láìpẹ́ láì jìnnà wọ́n máa kí iṣẹ́ tí ò bá sáwọn onílẹ̀ mọ́ lókù. Wọ́n á kí ní kí aburú wọn bọ́ bàtò fọ́ sẹ́nu ọ̀nà ẹ̀. Awọ ọmọ kò ní rí, awọ ọmọ ẹ̀ kò ní rí. Èmi ò jù bẹ́ẹ̀. Ẹ káàárọ̀ ibi host ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sir. Yes. Ṣé bí ọ̀rọ̀ Oriyomi Hamzat tí à ń sọ̀rọ̀ pa ẹ̀? Mo kọ́kọ́ kí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n lose 1 or 2 people lọ́dọ̀ wọn. Náà bá láàánú kó bá a fi òru ìtura sí ìdílé wọn. At this junction náà lọ́tọ̀ọ̀rọ̀ bẹ̀ ní abásọ̀hún àwọn ìjọba wa tó fẹ́ láti ṣiṣẹ́ ká jáde ká gbẹ̀tọ̀ wa lọ́wọ́. Iṣẹ́ ìwo lẹ fẹ́ kí ìjọba ṣe? Ṣé ìjọba ló ṣe next program ni? Ṣé ìjọba ló fi 5,000? Ṣé ìjọba ló ṣe pàtì ni? Ṣé ìjọba ló ní iṣẹ́ ìwo lẹ fẹ́ kí ìjọba ṣe kẹsàn-án? Ọmọ wọlé sí bíbá ìyẹn sọ̀rọ̀ ẹ bá jókòó sáìdì ibì kan. Àní iṣẹ́ ìwo lẹ fẹ́ kí ìjọba ṣe ẹ sọ̀nà. Èmi kúrò ẹsẹ̀ ní sùúrù ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ mo pín oúnjẹ ní last week Saturday tàbí ìṣẹ̀lẹ̀ ìyẹ̀wò èèyàn tí mo calculate kọ́ ló wá ọ tẹra wọn mọ́lẹ̀ ẹ sọ̀rọ̀ níbi tọ́rọ̀ wà ẹ má bu ọ̀rọ̀ tẹ́ bá nídìí tẹ́ bá ní pé ẹ fẹ́ bú Oriyomi ẹ ní attack tẹ́ fẹ́ fún tẹ́ bá bínú ẹ má fi ọ̀rọ̀ bo ọ̀rọ̀ mọ́lẹ̀ gbogbo èèyàn tó wá sí
kò sẹ́ni kankan tó máa ṣe orí nàìjíríà. èèyàn mẹ́rin ló wá kú sí yín lọ́rùn nígbà tẹ́ ṣe èèyàn mẹ́rin ló kú sí yín lọ́rùn nígbà tẹ́ iná pín oúnjẹ èèyàn mẹ́rin ló kú sí yín lọ́rùn àgbọ̀. àwọn èèyàn tí wọ́n gbé lọ hospital wà tá a lọ sanwó wọn tó ń lọ hospital tó ń lọ fún tàwọn tó ń lọ hospital wà. èèyàn mẹ́rin ló kú sí yín lórí. ẹ mórí nàìjíríà ẹ mórí. àní èèyàn mẹ́rin ló kú sí yín lórí èèyàn mẹ́rin ló kú sí yín lórí kẹsàn-án. ẹ mórí oúnjẹ mélòó lẹ́yìn pín oúnjẹ mélòó lẹ́yìn pín. àní èèyàn mẹ́rin tó kú sí yín lórí. ẹ dúró èèyàn mẹ́rin tó kú mọ́ yín lórí ẹ dárúkọ èèyàn mẹ́rin ló kú mọ́ yín lórí. ẹ ló kú ẹ dúró mọ́rẹ́ nílùú yìí ẹ̀ẹ́dẹ̀ ní mọ́rẹ́ láyé gbogbo ìyá dẹ̀ máa sọ fún yín. àdéhùn mẹ́rin ló kú mọ́ yín lórí ṣe bẹ́ẹ̀ ìjọba yín tí ò da. ẹ ló kú èèyàn mẹ́rin ló kú mọ́ yín lórí kẹsàn-án èèyàn tó kú mọ́ yín lórí. bàbá ti dé ebi dẹ̀ ń pa yín. ẹ ló kú yẹn jọ ẹ bá mú ìtìmọ̀ àwọn yẹn tó bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. ẹ má mú tìmí ẹ bá wùyẹn gbó tán. ẹ ló Mr. Uncle ẹ sọ̀rọ̀ ẹ ó dàn mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ sọ pé ẹ ó dàn ẹ ń bèrè ẹ ní èlò ẹ ní iná pín kí ní èèyàn márùn ṣe rí program ẹgbẹ̀rún tí ṣe program òun náà máa fi irú ẹgbẹ́ ó yẹ ó dàn. lọ́rọ́ bàbá ẹ̀ lóore ṣe lọ́rọ́ bàbá ẹ̀ lóore ṣe. ó ń gbó bí ajá ni irú akọ́gùn sí ẹ tó wàá fi irú ẹgbẹ́ wọ́n kí ẹrú ẹ̀. ṣé rí ẹ máa wà lọ́bẹ̀ comment section ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kẹ́ máa gbọ́ ṣé rí program yìí over 4 years ago lọ́n ti ń pín program yìí tán ti ṣe everything kò sí lè tán gbé kámẹ́rà wọ́n lọ sí cell lọ pín oúnjẹ wọ́n lọ sí school wọ́n dẹ̀ lọ sí hospital lọ pín nǹkan lórí program yìí kì í ṣe lórí TikTok orí YouTube náà ti ń bọ̀ o náà ti ń pín nǹkan over 4 years kò sẹ́nibọ̀dì tó gbé kámẹ́rà ìjọba ò dáa fún ìjọba ò dáa àsọpá ìsọ ní kò sẹ́nibọ̀dì tó support ìjọba Oríyọmí náà ló support ìjọba gọ́ọ̀mẹ̀ntì destroy ilẹ̀ Yorùbá Oríyọmí gangan ni gọ́ọ̀mẹ̀ntì wọn tó fi destroy Yorùbá Oríyọmí ló vote fún Yorùbá program more than 4 years ló ti sọ pé ẹ má dìbò sí gọ́ọ̀mẹ̀ntì kò sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣe Oríyọmí support wọn kí ló dé. ìṣẹ̀lẹ̀ wa ń pariwo ìṣẹ̀lẹ̀ individual wa ṣẹlẹ̀ wa ń pariwo ìjọba orí yín burú. ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ní kọ́ lọ kí Naomi lọ máa dákọ̀ èèyàn 5,000 kìdí láìṣe ẹran láìṣe ọmọ ẹdìyẹ láìṣe ẹyin 5,000 èèyàn kó lọ kó wọn jọ ìlú tó ló fi gan ṣáírà tó 5,000 èèyàn jọ ńbẹ ẹ máa sọ̀rọ̀ ẹyin tẹ̀ ń ṣòro ẹ lọ ṣòro yín sílé yín oore tẹ fi ń gbẹ̀yìn àwọn ọmọ kéékèèké ẹ lọ ṣòro yín sílé ọmọ Yorùbá ò kì í ṣe oníbàárà àfẹ́ bára ẹ di owó yín mú ẹ di owó ẹ̀jẹ̀ yín mú àfẹ́ bára ẹ jẹ́ kó ní ká kú ṣiṣẹ́ ẹ jẹ́ kó ní ká kú ṣiṣẹ́ kan jẹun ẹyẹ fi gọ́ọ̀mẹ̀ntì ẹyẹ fi balẹ̀ Yorùbá jẹ́ àfẹ́ oore gbẹ̀mígbẹ̀mí àfẹ́ nǹkan tá à ń sọ nìyẹn oore gbẹ̀mígbẹ̀mí àfẹ́. 0 to 14. àpapọ̀ 2025. ìyàwó age tó wúlò 0 to 14. 0 to 14. 0 to 14. ọmọ tí o ti bàlágà ni wọ́n fẹ́ lò ọmọ tí o ti bàlágà. olùkọ́ni tó ń sọ̀rọ̀ yẹn kò mọ ọ̀rọ̀ tó fẹ́ dá sí àbí 0 to 14. so once you are 15 years and above o lè wọlé 0 to 14. kí ló mú yẹn wá kí ló gbórí Yọmí lọ gba ọ́síkì solar accident ní sọ́lágímọ́ lórí ni prearrange àti bèbí ti ṣẹ́jú àti gbọ́. ẹ káàárọ̀ gbogbo lé o. díje ti jẹ́ ìjọba DJ níwá ẹ ti bàbá mi. ìjọba DJ. ìjọba ni o ìjọba authority ni gbogbo ẹ̀yin tẹ́ dìkan ní imú náà ṣé ẹ mọ̀ ni. máàlù tó tẹ sọ ẹni ọ̀rẹ́ ó ní kọ́ máa mú ìtùnú mo jẹ fẹ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ kan tó lọ ni. èmi ni wọ́n jáwọ́ náà bó ṣe ń pariwo bí ìdìgbò olúgi ni. wọ́n ní àmúre nípa àwọn ọmọ Yorùbá wọn múre ẹbí wọn ṣé wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá di àlùmájìrì tó sọ nọ́ọ̀tì di. àlùmọ́ọ́gì ta ló tọrọ oore lọ́wọ́ yín oore ẹ̀kẹ́ẹ̀dẹ́ ta ló tọrọ oore jàtìjàtì lọ́wọ́ yín. ilẹ̀ Yorùbá táwọn tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ẹ má ṣòro fún wa mọ́ ìfowálẹ̀ ẹ má pa wá mọ́. kí ló dé ọjọ́ òlẹ̀ yìí ti rí tí Oríyọmí bá yí protest ní pé bí ń pa yí rí láyé ẹgbẹ́ sí làákàyè náà ọjọ́ Oríyọmí bá yí protest gbogbo subsidy remover tẹ́ ń ṣe ṣó Oríyọmí bá yí protest rí. ìsìn náà ṣe ń pariwo ìjọba.
chameleon ni ó kàn pretend ni ìjọba ló ń ṣiṣẹ́ fún bó ṣe wà yẹn òun gbọ́ngàn ló fi sínú ìpè ẹrù pé ó ràn yín lọ́wọ́ ni owó ẹ̀wù mélòó ṣùgbọ́n ó ń tọrọ owó náà ni ó ń tọrọ owó fi ẹ̀pẹ́ wá sọ ilẹ̀ Yorùbá di àwọn atọrọjẹ bambi àlà ibo tẹ̀ ní wọ́n tẹ̀ tí ń ṣòro tó invite gbogbo yín tẹ́ ẹ ṣe pé àrígiṣẹ́ gi ẹ máa forí ara yín gbé gbogbo yín tẹ́ ẹ ṣe pé ní comment section yìí ẹ máa forí ara yín gbé nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ènìyàn àwọn ajá wọn ni ó ti yé yín gbogbo yín ọmọ 0 years old níbo lẹ ti gbọ́ nílé ayé tó invite ọmọ 0 years old wá sí orí ìfọ̀yín. ẹwì ìpè tí ilé iṣẹ́ ẹwì ìpè tó ń ṣe fún rẹ̀ ẹwì ìpè tó ń ṣe. ẹ fi wọn àwọn torí wọn ti bu àwọn ajá Oríyọmí nìyẹn ọmọ 0 years old wọ́n invite ọmọ 0 years old 0 years old ṣe sọ fún Oríyọmí àti Naomi pé ṣé wọ́n gbádùn ṣe sọ fún wọn pé ṣé wọ́n gbádùn ọmọ 0 years old wọ́n invite ọmọ 0 years old wọ́n á blame kìíní ìlú òyìnbó náà gan tó máa ń ṣe sales àwọn èèyàn máa ń jíde but ó wá pẹ̀lú organization ní pé okay fine ọlọ́pàá àwọn security personnel wá ti kó wọn jọ kí ni nǹkan tó ṣe. hello sir. kí ni nǹkan tó ṣe. hello sir. bàbá mi ẹ ní sùn ẹ máa sáré sọ̀rọ̀ sí ẹ má bínú àwọn tó wà comment section ni kí ni nǹkan tó jẹ́ kó ṣe kó dáa nǹkan tá à ń sọ nìyẹn atọrọjẹ bambi àlà wọ́n ti jẹ́ kó mọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lára ní Nàìjíríà lè ṣiṣẹ́ ju orí ìkànnì gbẹrún mọ̀lẹ́lẹ́lẹ́ orí ìkànnì bèbí alálẹ̀ ni gbogbo ohun tó bá ti kọ́ ń bẹ̀ pátápátá kó di kó tẹ́ bá lọ ṣọ́ọ̀ṣì gbogbo tó bá kọ́ lórí ìkànnì gbẹrún mọ̀lẹ́lẹ́ lórúkọ Allah ó wá sọ yìí di arọ àfikún máa pé oúnjẹ fún yín ṣó oúnjẹ ni oúnjẹ lókun yìí kàn á ní kí gbogbo yìí ká dìde ẹ fèsì ìjọba kẹgbẹ̀tọ́ yìí lọ́wọ́ ìjọba ṣé do you want to be living on bread crumbs all the time oúnjẹ kó máa fún yín ní oúnjẹ kó máa kẹ́ máa tọrọ tó bá ní kẹ́ jáde síta kẹ́ protest kò sí kàn tẹ́ máa ṣe ìyà ń jẹ yìí lọ oúnjẹ yìí ó dé ṣó dẹ̀ dùn mọ́ gbogbo nínú bí Nàìjíríà ṣe bèbí ni ẹ ṣe rí bàbá mi Táíwò ẹ lè sọ̀rọ̀ ẹ gbóhùn sókè. ẹ káàárọ̀. kí n tó tẹ̀síwájú náà rọ̀ ni mo fẹ́ béèrè lórí kí ni àkọlé program yìí ṣé à ń gbà wá níyànjú aṣọ́gbésáàdì Oríyọmí àti tó ṣẹlẹ̀ torí tí mo gbọ́ látàárọ̀ mo rí pé òkè gbogbo àwọn àtàkùrọ̀ àjọ síbí tá à ń sọ̀rọ̀ àjọ lórí wípé òkè Oríyọmí ṣe kò dáa ìgbà tí arákùnrin kan wọlé tó ń sọ̀rọ̀ against onípẹ́ ẹ̀yọ́ ṣé apá pé òkè Oríyọmí kan tó ṣe ò dáa nìkan ní ká dúró lórí àbẹ́lómìnà lè sọ. ìṣẹ́rí ìkànnì yìí ó wà fún ọmọ Yorùbá kílẹ̀ Yorùbá bá lè ní ìlọsíwájú ní ìkànnì wà fún ìkànnì yìí dẹ̀ wà fún justice kò ń ṣe fún fine ẹ lè sọ opinion yìí but a máa rí pé ìṣẹ́rí Yorùbá ní gbogbo wa a ń fẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà sentiment dẹ̀ ti máa pọ̀ jù for a very long time nílẹ̀ Yorùbá òun dẹ̀ ló dẹ̀ ń balẹ̀ Yorùbá jẹ́ tẹ́ bá ti rí àwọn èèyàn kan tó bá ti ń fún ọ ní tọ́rọ́ kọ́bọ̀ wọ́n ti mú ní Ọlọ́run nìyẹn báwọn ọba ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti mú Oríyọmí bí Ọlọ́run ṣó ti yé yìí a sọ yìí pé bóyá kẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ there's a lot of way you can do all these kind of things nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ó wà avoidable ó wà very very avoidable because Oríyọmí gangan fúnra ẹ̀ ó ti foresee ó dẹ̀ ti rí before anybody else ṣèbó lòun ti kúrò léun ní 5 o'clock why tóun ṣe allow 700 people wọlé why tí olórí Naomi ṣe sọ pé first come first serve ẹ̀dẹ̀ mọ́ bílù yẹn ṣe rí pé ìjọba ti fìyà jẹ àwọn èèyàn fẹ́ kú èmi ò tẹ́ I'm not a fan of all these even give away things kò ṣe give away ni afẹ́bálẹ̀ ayé wa máa lọ nílẹ̀ Yorùbá ẹ wo everybody ti di atọrọbárà nílẹ̀ Yorùbá it's so sad àmọ́ èèyàn bí táwa kan fún ní owó ṣe kò jẹ́ dandan ni èèyàn máa gbé sí orí káàkiri
ṣé bá ṣe fẹ́ máa lọ nílẹ̀ Yorùbá ni these are what they all avoidable so but nǹkan tá à ń sọ ni pé orí bíbá ẹ̀ justice ló wà fún you can make your opinion but a máa jẹ́ kẹ́ realize from that perspective tá a fi justify nǹkan tá à ń ṣe ṣó ti yẹ yí ẹ lè gbẹnu sókè. so mo gbàgbọ́ ọkọ ẹni tó sọ̀rọ̀ yẹn bóyá ìyá mi tó jẹ́ kùnrin adé wa ẹnìkan sọ̀rọ̀ nípa pé owó ẹ̀jẹ̀ òṣùwọ̀ ẹ̀jẹ̀ ní pé ok pé on plan kìíní yẹn pé on ní aburú tó fẹ́ fi ṣe ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yìí. ó sọ láàrin bíbí àwọn sọ láìpẹ́ pé owó ẹ̀jẹ̀ wọn ọmọ kan tó fi ń ṣe ṣé apá bíi tẹ́ni ẹ̀rù lọ sí ni àbí gbogbo ilé ló àdùn lórí pé òkè o nǹkan tó ṣe yẹn wọ́n mọ̀ ni wọ́n fi ṣèkà ní èyí gbogbo òṣèlè torí níjẹta fúnra tèmi níbi tá a ti ń ájú lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni mo ti wo fóònù mi mo ti rí níìsì tó ṣẹlẹ̀ l'Ábùjá èèyàn 10 or 19 kánà tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò ìwé àgbẹ̀ yẹn jẹ́ 19 Àbújá 10. bọ̀ àgbàlagbà làwọn yẹn náà. We are talking about month-old babies. Month-old. Ọmọ 2 months, ọmọ 1 year. Àwọn ti Abuja yẹn, àwọn àgbàlagbà ni ẹ̀ náà. And besides, kò ń ṣẹlẹ̀ Yorùbá. Tẹ́ bá gbọ́ àti bẹ̀rẹ̀ tí mo sọ, mo ní kan ní ọmọ Yorùbá ní bíbáyìí. Fúnlẹ̀ Yorùbá ni ẹgbẹ́ o ṣe gbogbo ọ̀rọ̀ wọn Nàìjíríà yẹn àwọn ògbàgbọ́ nínú wọn Nàìjíríà pé Nàìjíríà lè dá. Because we know before kílù yẹn tiẹ̀ tó lè dá anyway corruption tiẹ̀ ti pọ̀ jù and there are so many people even though ní Nàìjíríà tó yẹ pé they always disguise to be nice. Hello sir. But the main point tí ìlú yẹn fi bàjẹ́ ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yẹn á jẹ́ ká má máa live lórí give away mọ́. ẹ jẹ́ parí ọ̀rọ̀ mi ní ọ̀rọ̀ tẹ́ sọ nípa kí wọ́n máa give away kankan gbé ilé ẹ̀ lọ́wọ́ sí ní support area yẹn support area yẹn ni pé nígbà tá a wà kékeré ní àìsèkọ́lá ọ̀rẹ́ mi ni àwọn ìyá arúgbó àwọn ìyá arúgbó wọn dákún bẹ́ẹ̀. ẹjọ àwọn kan fẹ́ wọlé ẹgbẹ́ wọlé ẹjọ ọ̀rẹ́ kan rẹ wọ́n lọ sí ilé ìwòsàn wọ́n gbé lọ sí ilé ìwòsàn bíi nínú ọdún náà ni mo lọ ra kan ní Sábó ní Ìbàdàn tó Ìbàdàn lè mú wa ilẹ̀kùn àwọn Haúsá tó wà ní Sábó yẹn wọ́n kan mírọ̀ mi wọ́n kan mírọ̀ pé wọ́n fẹ́ ọwọ́ mi gan bó níbi tí wọ́n bó ìkànnà mọ́ mi lọ́wọ́ dé wọ́n fún ọkàn mi mọ́tò ìtì ìnáwó títa wọn ti tọwọ́ bọ́ọ̀lù òwò èmi náà fọwọ́ sí lórí ọ̀rọ̀ pé give away kò ṣe give away a ní láti regulate ẹ̀ a ní láti wá solutions a ní láti wá another dimension láti dá máa ràn àwọn èèyàn lọ́wọ́ physically láti máa lọ mú nǹkan báyẹn ó máa ń dá nǹkan báyìí sí ṣe rí sà mi ò kò tiẹ̀ ó ṣe pé bóyá èèyàn ò lè fúnyàn ní èèyàn lè ṣe give away ṣé ń gbọ́ mi sà. dream big ẹni sùn. ok sir. èèyàn ló ṣẹlẹ̀ generally nǹkan yẹn lè ṣẹlẹ̀ sẹ́ni bọ́ọ̀dì pé ó tẹ́lẹ̀ fún yẹn kan àbí kankan wọ́n ti di mẹ́wàá èyàn gẹ́gẹ́ fún rẹ̀ gan wọ́n fún yàn lápá tí yẹn bá ṣọ́ra ń bẹ̀ ẹni tó bá ti lọ sí kan Sábórí àmọ̀kan tí mò ń sọ ojú lọ fún bára ní kan ní nǹkan máa ń jókòó sí àmọ̀kan tí mò ń sọ bọ́ ṣe máa ń bóyè mọ́lẹ̀ so ẹ̀kan tí mo fi lọ ẹ̀kú náà tẹ̀lé rẹ̀. ṣẹ́rí question kan tí mo máa ń bi àwọn tí wọ́n try láti yọ Oríyọmí kúrò nínú kinní bíi pé ṣẹ́rí position tó ti mú sí bíi pé ok Oríyọmí o kinní kan ó máa ń ṣoore fáwọn mẹ̀kúnnù bla 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 ok tí èèyàn bá fẹ́ organize nǹkan ṣó ti yẹ yí táwọn kan báyìí bá dẹ̀ ṣẹlẹ̀ ta lè yàn tó máa kọ́kọ́ hold responsible. Mr. Taiwo ló ń bí. Mr. Taiwo ẹ fún wa létí sá. ẹni ọmọ mú tẹ́lẹ̀ ni mẹ̀fẹ́ convince tẹ́lẹ̀ ni ẹni tó bá tó gbé jù. àwọn organizer náà ni kò sẹ́ni bọ́ọ̀dì òun náà. ẹjọ ta ni organizer event yìí. Olori Naomi in conjunction with Oriyomi bí mo ṣe ká o. ṣé ok ìgbà táwọn sọ yìí pé Oriyomi àti Naomi ni wọ́n hold responsible kí ni a fi jẹ̀bi kí ló wá dé pé àwọn èèyàn try láti blame nǹkan táwọn try láti sọ pé ẹ jẹ́ ká gbàgbé àwọn parents wọ́n jọmọ wọn ò jọmọ jẹ́jẹ́ ra wọn làwọn parents jókòó sílé wọn tí Olori Naomi ò bá pè ní pé òun fẹ́ fáwọn 5,000 naira
ẹjọ́ ṣé àwọn èèyàn máa kúrò ní wọn ni mo máa wá síbẹ̀ people will not come. èèyàn 5,000 number one 5,000. ẹ̀yin lẹ pa àwọn people kúrò nínú ilé wọn jẹ́jẹ́ wọn lọ jókòó wọn ò sọ fún yín ní pé àwọn fẹ́ fún 5,000 fine ok ẹ̀dẹ̀ tí wàá nípa ẹ̀fẹ́ fún 5,000 nìyẹn then your whole responsibility is to make sure ní pé safety àwọn people yẹn is paramount òun ní number one tó máa guarantee ìlú òyìnbó tó wá fẹ́ play football tápọ̀ wọ́n fẹ́ play football ní ọ̀la àwọn security personnel wọ́n ti máa wà bẹ́ẹ̀ láti àná láti a day before mọ àwọn steward mélòó tó máa ti gbà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹ safety gbogbo nǹkan ló máa ti kọ́kọ́ wò tán àmọ́ pé nàìjíríà fine nàìjíríà yìí bẹ́ẹ̀ but at the end of the day Oriyomi according to him òun ti ní experience gbogbo àwọn kìnìún. exactly. ìgbọ́ ló sọ pé o move from oní ibi tí olórí Naomi tó gbà ó kéré ó wá rí location wọ́n ní ológba 150,000 people can you imagine àwọn èèyàn kan tó ń gbé ní Ìbàdàn wọ́n ti wá síbẹ̀ wọ́n ní irọ́ ló ń pa ní pé bẹ́ẹ̀ yẹn kéré Oriyomi dẹ̀ sọ lórí live program ó ní ó gba 150 ṣé ó mọ̀ kan tó ń pè 150,000 tí bẹ́ẹ̀ bá gba 150,000 people kò lè ever sí stampede láyéláyé kò mọ̀ kan tó ń pè 150,000 ni ẹ fẹ́ gbèyàn 5,000 ẹni Olori wọ́n tún gba extra 2,000 seats ó jẹ́ 7,000 kìíní ibẹ̀ dẹ̀ gba 150,000 people 150 máa ní aṣọ wọ́n máa yẹ gan lórí kìíní tí wọ́n play láìpẹ́ yìí ó tún bèèrè lọ́wọ́ wọn ní pé ṣe ṣọ́ pé 150,000 ó ní bẹ́ẹ̀ ni 150,000 people àwọn èèyàn dẹ̀ stampede ra wọn so ìgbà tó ti rí kiri already tó wọ́n fẹ́ ní ẹ̀wọ̀n ló máa wà náà. ẹni ta ló ti lọ match live ta ló ti lọ tó ti lọ sí baby feed Arsenal. Lovers all over the world a lérò pé ẹ ti wo fídíò yìí tẹ́ ẹ bá wò ṣé ẹ rí ọgbọ́n kan bẹ̀ because gbogbo nǹkan tí èèyàn bá ń bóyá èèyàn listen sí rédíò ni èèyàn wo fídíò lórí YouTube channel ni èèyàn wo fídíò lórí TikTok ni any fídíò téèyàn lè wò any ọ̀rọ̀ tó lè ṣẹlẹ̀ téèyàn bá ti ń gbọ́ ọgbọ́n òye náà ni èèyàn ń kọ́ sí because àwọn àgbà ọ̀jọ̀gbọ́n wọn sọ wọ́n ní pé everyday lèèyàn máa ń kọ́gbọ́n so ẹ jẹ́ ká mọ opinion ti yín ọgbọ́n tẹ̀yìn kọ́ nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mọ̀ ẹ comment ẹ likes ẹ jọ ẹ bá wa like sí fídíò yìí ẹ jọ ẹ subscribe ẹ dẹ̀ bá wa share fídíò sí wa so we love you all thanks for watching.